lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kejì wa wọ́n máa ń sábà sọ ní ọ̀pọ̀ ìgbà yìí pé àwa Kristẹni a ò ní ẹ̀sìn, àwa ń wá ẹni tí ò ní ẹ̀sìn yẹn ní ojoojúmọ́. Kí ló dé tí a kúrò ní ipò ẹni tí wọ́n ń pè ní láàdì tó wá ń gbé ọmọ ẹran jó? Lára àwọn pásítọ̀ wọ́n máa ń pa òwe kan tí òwe yẹn kù díẹ̀ káàtó. Wọ́n ní nígbà ayé Jésù tí wọ́n bá ń lo Lamborghini Karachi Jésù àgùn, tí wọ́n bá ń lo Benz Jésù àgùn, torí pé ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ òun ni wọ́n lò ń gbà yẹn, òun ló jẹ́ kí Jésù kí ó lo kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ẹṣin. Kí ni ká pe irú eléyìí nínú ìgbàgbọ́? Ladies bike nínú ṣọ́ọ̀ṣì, ṣé ká sọ wípé ladies bike yẹn rọ́pò ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tí Jésù ní kí wọ́n lọ tú wà ní? Ìjẹ́ ṣàwárí mọ́ṣáláṣí kan tí wọ́n wọ bàtà wọbẹ̀ rí, mélòó tàṣẹ pé wọ́n máa dánrù yẹn wò láṣà láti ṣe. Ẹ̀yin èèyàn wa nínú ẹ̀sìn Kristẹni, àwọn ọmọlẹ́yìn Kristi, ṣé nǹkan tí wọ́n ṣe yìí ṣó bójú mu àbí kò bójú mu? Kristẹni àti pín yẹlẹyẹlẹ o. Àwa kan kì í wọ bàtà wọnú ilé ìjọsìn, àwọn kan bàtà wíwọ̀ wọnú ilé ìjọsìn òun ló mú ní ìbàdà. Ẹ wá ń sọ wípé kí àwọn mùsùlùmí kọ́ máa bábẹ̀ sọ̀rọ̀ sí wa. Ṣé nígbà tí Ọlọ́run kọ sí Mósè tó sọ wípé Mósè bọ́ bàtà ẹsẹ̀ rẹ torí pé ibi tí ó wà yẹn ibi mímọ́ ni, ilé ìjọsìn, ibi tí a ti ń pe Ọlọ́run, ibi mímọ́ ni. Ṣó yẹ ká máa wọ bàtà débẹ̀? Mélòó tàṣẹ wípé wọ́n wá àti fíìmù bíi ti Jésù, wọ́n rà àti ẹ̀ pé Jésù lọ gbé kọ́ lọ tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ wá, wọ́n wá gbé ladies bike wọnú ṣọ́ọ̀ṣì níbi tí wọ́n ti ń jọ́sìn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ sì bá wa comment sábẹ́ àwọn fọ́nrán wa. Ojú tẹ́ kú fún wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa, gẹ́gẹ́ bí àwa onígbàgbọ́ àti àwa mùsùlùmí, lọ́dọ̀ àwọn onígbàgbọ́ Mósè òun lórúkọ ẹni tí mo fẹ́ jẹ́ kí ìtàn ẹ̀ àti ọ̀rọ̀ ẹ̀ kó wọnú ọ̀rọ̀ mi díẹ̀, tí ó sì wà jẹ́ ànábì Músà ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí. Ọlọ́run kọ sí Mósè nígbà tí ó ń da ẹran lọ nínú ìwé mímọ́ Bíbélì wa. Nígbà tí pápá ń jó, tí koríko ò jó, Mósè wá ń wo àrà tí Ọlọ́run tó ṣe. Ó wá ní báwo ni pápá ṣe máa jó tí koríko ò jó, tí kìtì ṣe ń ṣe iná kékeré. Ṣùgbọ́n Ọlọ́run wá kọ sí Mósè, ó ní Mósè wá ní, ó wá ń wò káàkiri báyìí pé òun ò rí èèyàn kankan tí ó ń pè òun, àbí òun àtẹ̀yìn pọ́njọ débi báyìí ni, òun ò róye ẹnì kankan. Ẹran ní òun dáde bí báyìí gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ òun. Kété rẹ̀ ló wá gbọ́ ohùn pé bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀ nítorí ibi tí ó wà ní o, ibi mímọ́ ni. Kí ló jẹ́ kí n fi ọ̀rọ̀ yìí síwájú ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwa Kristẹni a ò mọ ohun tí à ń ṣe rárá àti rárá. Mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára wa tí wọ́n post síbẹ̀ ní ìkànnì TikTok, tí wọ́n post fọ́nrán yẹn jẹ́ kí omi inú kó kan mí lọ́pọ̀lọpọ̀.
pẹ̀lú bí a ṣe ń pariwo fún àwọn èèyàn wa káàkiri pé ẹ má jẹ́ ká ṣe ohun tí ó tọ́ nínú ẹ̀sìn Kristẹni wa yìí, ó lè jẹ́ kí àbùkù àti ohun tí ó dáa tó kó ta bá wa. Mo rí tí àwọn kan nínú ìjọ tí wọ́n há ti fíìmù bí Jésù bó ṣe ní pé kí wọ́n lọ tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ wá kan tú wá fún òun, tí wọ́n wá mú ìmọ̀ ọ̀pẹ tí wọ́n jà sí ọ̀nà, wọ́n mú ìmọ̀ ọ̀pẹ náà wọ́n fi ṣẹ̀ṣọ́ sí ara ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn. Ṣé ẹ mọ̀ àwọn èèyàn wa tó jẹ́ Kristẹni àtàwọn Mùsùlùmí wọ́n á ti mọ ìtàn tí mò ń sọ nínú Bíbélì nígbà tí Jésù fẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù. Ọ̀rọ̀ tí ó jẹ́ kí n jáde gangan ni pé àwọn kan há ti fíìmù yẹn, ṣùgbọ́n kàkà kí wọ́n lo ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n wá lọ lo ladies bike. Kò tẹ̀ ṣe pé bóyá bí wọ́n ṣe lo ladies bike yẹn ló jẹ́ kí èmi jáde wá láti wá sọ̀rọ̀, bí kì í ṣe pé ibi tí wọ́n ti ṣe kinní yẹn, ibi tí wọ́n ti ṣe òun ló jẹ́ kí n jáde wá sọ̀rọ̀, torí pé ladies bike yẹn ó ti kọjá lórí ìgbẹ́, ó kọjá lórí ìtọ̀, ó kọjá lórí oríṣiríṣi nǹkan ẹlẹ́gbin. Tó bá jẹ́ pé bóyá bíi hall ló lè sìn tàbí àyíká ilé ìjọsìn yẹn ni wọ́n lò tí wọ́n wá gbé máṣíìnì yẹn wọlé kan lò gẹ́gẹ́ bí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Lára àwọn pásítọ̀ wọ́n máa ń pa òwe kan tí òwe yẹn kù díẹ̀ káàtó. Wọ́n ní nígbà ayé Jésù tí wọ́n bá ń lo Lamborghini Karachi Jésù àgùn, tí wọ́n bá ń lo Benz Jésù àgùn, torí pé ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ òun ni wọ́n lò ń gbà yẹn, òun ló jẹ́ kí Jésù kí ó lo kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ẹṣin. Torí lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kejì wa wọ́n máa ń sábà sọ ní ọ̀pọ̀ ìgbà yìí pé àwa Kristẹni a ò ní ẹ̀sìn, àwa ń wá ẹni tí ò ní ẹ̀sìn yẹn ní ojoojúmọ́. Kí ló dé tí a kúrò ní ipò ẹni tí wọ́n ń pè ní láàdì tó wá ń gbé ọmọ ẹran jó? Àwọn kan láàrin Kristẹni àti pín yẹlẹyẹlẹ o. Àwa kan kì í wọ bàtà wọnú ilé ìjọsìn, àwọn kan bàtà wíwọ̀ wọnú ilé ìjọsìn òun ló mú ní ìbádà. Ẹ wá ń sọ wípé kí àwọn Mùsùlùmí kọ́ máa bábẹ̀ sọ̀rọ̀ sí wa. Ṣé nígbà tí Ọlọ́run kọ sí Mósè tó sọ wípé Mósè bọ́ bàtà ẹsẹ̀ rẹ torí pé ibi tí ó wà yẹn ibi mímọ́ ni, ilé ìjọsìn ibi tí a ti ń pe Ọlọ́run ibi mímọ́ ni, ṣó yẹ ká máa wọ bàtà débẹ̀ mélòó tàṣe wípé wọ́n wá àti fíìmù bíi ti Jésù, wọ́n rà tiẹ̀ pé Jésù rẹ̀ bí kọ́ lọ tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ wá, wọ́n wá gbé ladies bike wọnú ṣọ́ọ̀ṣì níbi tí wọ́n ti ń jọ́sìn. Ìjẹ́ ṣàwárí mọ́ṣáláṣí kan tí wọ́n wọ bàtà wọbẹ̀ rí mélòó tàṣe pé wọ́n máa dọ́rù yẹn wò láṣà láti ṣe. Ẹ̀yin èèyàn wa nínú ẹ̀sìn Kristẹni, àwọn ọmọlẹ́yìn Kristi, ṣé nǹkan tí wọ́n ṣe yìí ṣó bójú mu àbí kò bójú mu? Òun ló wá jẹ́ kí n wá jáde, kò tún wá jọ mí lójú púpọ̀ torí pé pásítọ̀ tí ó lọ sí di Ọ̀ṣun Òṣogbo ní Ọ̀ṣun Òṣogbo ó sọ wípé òun ò ṣe Kristẹni o, ó tiẹ̀ ń tilẹ̀ pé àwa Kristẹni ní kiri yó. Ó ní ibi tóun ti ń jọ́sìn kì í ṣe ṣọ́ọ̀ṣì, ó ní ṣe tẹ́ḿpù ni. Ó wá dùn mí, ẹni ìtẹ́ ń pè rẹ̀ ní prophet, ibo wá ní ìgbàgbọ́ ń rè, ìyẹn dúró bẹ́ẹ̀. Ẹlẹ́kẹta ń bẹ̀ ni wípé ẹni tó jókòó lórí ladies bike yẹn, báwo lẹni yẹn ṣe múra o? Báwo lẹni yẹn ṣe múra? Ṣé ẹ fẹ́ sọ fún wa pé bí Jésù ṣe múra nìyẹn? Ó mà ga o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé àwọn pásítọ̀ yìí, tó ń tẹ̀lé àwọn òṣìṣẹ́ o, ojú wádìí púpọ̀. Ṣé ká wá sọ pé a ò ní làákàyè, tàbí ká sọ pé làákàyè wo òkun tó láti, àbí ká sọ pé ìpayà wá fún wa láti lè máa béèrè ọ̀rọ̀ wípé
báwo ni nǹkan ìṣerí ṣé bó ṣe rí leléyìí bó bá ṣe wá tó bá sọ fún wa pé bó ṣe rí leléyìí talẹ́ni tó fìdí ẹ̀ múlẹ̀ pé bó ṣe rí leléyìí tábà rẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ bó ṣe rí leléyìí kẹ́ wá sọ fún ẹnìyẹn pé kí ni àrídájú pé bó ṣe rí leléyìí. ṣìṣẹ́ bí Jésù ṣe múra nìyẹn àkọ́kọ́ bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé talẹ́ni tó ya fọ́tò Jésù tó fi mọ̀ pé fọ́tò ẹ̀ nìyẹn talẹ́ni tó ṣe fídíò Jésù tó fi mọ̀ pé fọ́tò fídíò Jésù nìyẹn. a sọ fún wa yìí pé tí ojú yóò bá là ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ kójú wa là níbi táyé làjúdé yìí. ẹ lọ sórí Google kẹ́ lọ sáàsì Robert Powell òun náà kọ sójú fọ́nrán yẹn Robert Powell R-O-B-E-R-T Powell P-O-W-E-L-L ẹ ṣàṣẹ síbẹ̀ tẹ́ ẹ rí i pé ọkùnrin yẹn lè rí kákàkiri nínú fọ́tò tó ń tà fún yín ṣọ́ọ̀ṣì tó ń tà fún yín tẹ̀ ń gbé sílé tẹ̀ ń pè ní Jésù Kristi Olúwa wa àní kájẹ́ kí làákàyè wa kó máa ṣiṣẹ́ kájẹ́ kórí wa kó pé ká má fi wèrè pé Ọlọ́run wa. ẹni tẹ́ ń rí nínú fídíò ẹni tẹ́ ń rí nínú fọ́tò tó wọṣọ funfun tó fi nǹkan kúrọ̀sì ẹ̀gbẹ́ báyìí kì í ṣe Jésù Kristi wa o Robert Powell ni o. ọkùnrin yẹn dẹ̀ ń pariwo tó pé ẹ má jẹ́ kí n rí ìbínú Ọlọ́run èmi kọ́ ni Jésù Kristi Olúwa wa o. tí n bá débi màá rí fọ́tò mi wọ́n á kọ Jesus is Lord sí tí n bá dé ṣọ́ọ̀ṣì tọ̀hún wọ́n á kọ Jesus is Lord sí. àwọn ṣọ́ọ̀ṣì kan tí ẹ wà tó jẹ́nu aláṣọ funfun wa tí wọ́n ní lákàyè tó jẹ́ pé òpònì ni wọ́n tọ́pọ̀lọ wọn ti lọ́lulẹ̀. wọ́n ń gbé fọ́tò Robert Powell tó ń pè ní Jésù wọ́n tún máa ń fi fọ́tò yẹn ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì wọn wọ́n á ní ọ̀wọ̀n ṣèdúpẹ́ Jésù ìjẹ́jẹ́ Jésù wà nìyẹn talent tó ya fọ́tò fún talent tó ṣe fídíò fún tẹ́ẹ̀fì mọ̀ pé Jésù nìyẹn. àbí ẹ̀yin náà máa sọ wípé ẹ ti pe spirit Jésù sára fọ́tò yẹn torí ẹ̀ lẹ ṣe sọ́ di Jésù. ó máa dùn mí o táwọn aláṣọ alára bá tẹ̀ wùwà bẹ́ẹ̀ tí ò ní láàkáyè tó yẹ káwa aláṣọ funfun ká máa wùwà bẹ́ẹ̀ tí ò ní láàkáyè ká máa pe fọ́tò Robert Powell ní fọ́tò Jésù. ṣùgbọ́n òun ló mọ̀ wọn eléyìí tó lọ àti fíìmù Jésù tí kọ́ wọn sọ funfun tó fi kópa ṣe kúrọ̀sì ẹ̀ tó gun ladies bike wọlé tó lò gẹ́gẹ́ bí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. kí ló dé tẹ̀yìn pásítọ̀ ẹ̀yin olùṣọ́ àgùntàn àwa wòlíì àwa evangelist àwa ajínrere àwa díákọ́nì tá à ń tọ́ àwọn ọmọ ìjọ jẹ báyìí. ṣé lẹ́yìn náà kò tó káwọn mùsùlùmí sọ pé a ò lẹ́sìn gbogbo tá à ń ṣe akànṣe lọ́wọ́ òfo ni lágbára Ọlọ́run ọba tí yóò ní já sásán tí yóò ní já sásán. ẹ̀yin tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì ẹ yíra padà gbogbo nǹkan tó ń dán kọ́ ni wúrà Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún wa. ẹ kúrò níbi pé ibi tẹ́rọ bá pọ̀ ní Ọlọ́run wà ẹ kúrò ń bẹ̀ o kò rí bẹ́ẹ̀ o Ọlọ́run wà pẹ̀lú yín Ọlọ́run wà pẹ̀lú wa. ẹ bá a kún fọ́rọ̀ yìí ẹ jẹ́ kó dé lókòdókò Òkodoro ọ̀rọ̀ ní mídíà ire o.